Ìjẹ̀ṣà ní èrè bẹ́ẹ̀ ni ìlú Iléṣà gbàlejò níbi gbogbo ìkànlú tí kórajọpọ̀ túyáyá síta láti wá bá ọba ọwá obokun adimula tuntun yọ ní ìlú Iléṣà níbi ayẹyẹ ìwúyè ọba Adéṣuyè Oba Ajimoko III gẹ́gẹ́ bí ọwá obokun adimula tuntun, èyí tí àwọn ládéládé ọrùn lẹ̀kẹ̀ ọ̀tọ̀kùnlúùlú àwọn olóṣèlú bíi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí, bákan náà látún rí olúwo tìlú Ìwó àríṣọ̀wọ̀n Ògbómọ̀ṣọ́, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Dúpẹ́ Adélékè àti Dèjì Adélékè tẹ̀lé, bákan náà la rí abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun, ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, nígbà tí yèyé Títí Àtíkù àti ọkọ wọn Àtíkù Abubakar náà wà níkàlẹ̀ níbẹ̀, síwájú sí àwọn aṣojú ọba ìlú Èkó náà wà níkàlẹ̀ níbẹ̀ látún ti rí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Ògúnwùsì àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè. Ní báyìí orin orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀lé ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti ti Ìjẹ̀ṣà. Báyìí àwíṣẹ ilẹ̀ Ìjẹ̀ṣà ni ó mọ̀ ṣe àdúrà ìbẹ̀rẹ̀ ètò ìwúyè ọ̀hún, èyí tí àwọn àgbà mẹ́ta nílé mẹ́ta lóko yóò mọ̀ tẹ̀síwájú láti wá fi ọba tuntun hàn gbogbo olùgbé. Ẹ̀wẹ̀ gbogbo olùgbé ọwá obokun tilẹ̀ Ìjẹ̀ṣà rèé pẹ̀lú àwọn olórí wọn méjèèjì. Ní báyìí kábíyèsí bá àwọn olùgbé sọ̀rọ̀ nígbà tí gómìnà náà mẹ́nubà àwọn ipa ribiribi tí ìṣèjọba wọn ní lọ́kàn. Ọgbà bẹ́ẹ̀ ni mínísítà Oyètọ́lá tó sojú ààrẹ náà sọ̀rọ̀ tiẹ̀. Ní báyìí ọba Adéṣuyè ti ń lọ síbi àwẹ̀jẹwẹ̀mu níbi tí ètò ti mọ tẹ̀síwájú. Ó dìgbà kan náà. Ìjẹ̀ṣà òṣèré ọmọ akọ́tíkalẹ̀ má bẹ̀wẹ̀.